Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wo olùfẹ́ wa wọn àgbẹ̀yìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́jú eré ńlá láti àrígbà tátúrí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkẹsàn-án. A sì gbàdúrà wípé gbogbo tó ń jẹ́ ẹtì nínú ayé wa, nínú ìdọ̀wọ́lé wa lẹ́yìn Olúwa yóò mú kúrò. Ẹ ó fún wa ní àṣeyọrí tí ó yanrantí, àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí, a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, kò sì ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ẹtì ọjọ́ 19 oṣù ìkẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ìwọ náà lè ṣe àwọn iṣẹ́ agbára. Ìwọ náà lè ṣe àwọn iṣẹ́ agbára. Àwọn àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹwàá. Ìwé Àìsáyà orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá. Nítorí àṣẹ lé àṣẹ, àṣẹ lé àṣẹ, ẹsẹ̀ ní ẹsẹ̀, ẹsẹ̀ lé ẹsẹ̀, díẹ̀ níyì, díẹ̀ lọ́hùn-ún. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá. Ìwé Jòhánù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Baba, Baba sì wà nínú mi. Bí kò bá ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́, nítorí àwọn iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ṣe ni òun náà yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò ṣe, nítorí èmi ń lọ sọ́dọ̀ Baba. Wáyé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Nígbà tí Ọlọ́run pè mí láti di olùṣọ́ àgùntàn, mi ò fẹ́ jẹ́ ìpè náà o, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀. Torí náà mo sọ fún un, mi ò fẹ́ jẹ́ kìrìsìtẹ́nì lásán o, tàbí olùṣọ́ àgùntàn lásán. Tí o bá fẹ́ kí n jẹ́ ẹni tí o sọ pé kí n jẹ́, mo fẹ́ kí n lè ṣe ó kéré tán àwọn iṣẹ́ tí Jésù ń ṣe, àti jù bẹ́ẹ̀ lọ pàápàá. Olúwa wípé kò sí wàhálà, ó kàn jẹ́ pé ìwọ yóò ní láti bẹ̀rẹ̀ níbi tí Jésù ti bẹ̀rẹ̀. Ó gba àwẹ̀ fún 40 ọ̀sán àti òru kí ó tó ṣe iṣẹ́ ìyanu rẹ̀ àkọ́kọ́. Ní ìgbà náà, ìgbà kan ṣoṣo tí mo gba àwẹ̀ ní ọjọ́ Jímọ̀ rere o. Àwọn àwẹ̀ náà kì í sì ju òwúrọ̀ títí di agogo 12 ọ̀sán lọ. Mo sọ fún Ọlọ́run 40 ọ̀sán àti òru. Ó dáhùn, ó ní bẹ́ẹ̀ ni, ìwọ ló sọ pé o fẹ́ ṣe àwọn ohun tí Jésù ń ṣe, kódà jù bẹ́ẹ̀ lọ. Torí náà o ní láti bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ ni. Mo fẹ́rẹ̀ẹ́ sọ pé Ọlọ́run má mà ṣe yọnu mọ́, ṣùgbọ́n mo rò nínú ara mi pé tí ó bá ní ohunkóhun tí mo kà nínú ìmọ̀ ìṣirò, òun ni pé wàá bẹ̀rẹ̀ láti èyí tí o mọ̀ sí èyí tí o kò mọ̀, láti àwọn iṣẹ́ tó rọrùn sí èyí tó le, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà mo bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀sán àti òru 3. Mo sọ fún ọ, níṣe ni ó dàbí oṣù 3. Lẹ́yìn ìgbà díẹ̀, gbígba àwẹ̀ fún ọ̀sán àti òru 3 lóṣooṣù kò nira fún mi mọ́ o. Torí náà mo tẹ̀síwájú ní ọ̀sán 5 àti lẹ́yìn náà 7 títí mo fi dé gbígba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru ju ẹ̀ẹ̀kan lọ ní ọdún. Olùfẹ́, o lè dé èyíkéyìí ìpele gíga tí o bá ń dàgbà ní ọ̀nà tó tọ́. Má ṣe rò pé àwọn tó wà lókè wọ́n kàn débẹ̀ lọ́jọ́ kan ṣoṣo ni o. Ìlà gbọ́dọ̀ wà lórí ìlà àti ìlànà lórí ìlànà, díẹ̀ níhìn, díẹ̀ lọ́hùn-ún. Ìwé Àìsáyà orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹwàá. Lẹ́yìn èyí, ìwọ yóò bá ara rẹ níbi tí o fẹ́ láti wà. Mo gbàdúrà pé gbogbo ìtọ́ni Jésù ni a lè ṣe ìkádìí rẹ̀ fún. Bí kò sí ọ̀fẹ́ o, iye kan wà láti san. Tí o bá fẹ́ di ńlá, o lè má lè san gbogbo rẹ̀ nísinsìnyí o, ṣùgbọ́n tí o bá gbé ìgbésẹ̀ kan ní ẹ̀ẹ̀kan, ìwọ kò ní pẹ́ dé ibi gíga tí o fẹ́.
o lè bẹ̀rẹ̀ láti ibi tí o wà, nítorí tí o bá túbọ̀ dúró láti bẹ̀rẹ̀ ohun ńlá, o lè má bẹ̀rẹ̀ rẹ̀ láyéláyé. Ọlọ́run máa ń kó nǹkan lé ọwọ́ àwọn tó ṣe olóòótọ́ ní ohun kékeré. Ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 10. Kókó ìṣe: fún un ní ohun tó bá máa gbà ọ́ díẹ̀díẹ̀ nísinsìnyí láti dé ìpele gíga nínú Ọlọ́run. Ẹ já sọ pé bàbá mi, Ọlọ́run mi o, àwọn ohun tó bá máa gbà mí, ohun tó bá máa ná mi láti dé ibi gíga, fún mi ní oore ọ̀fẹ́ o láti san ìdíyelé yẹn o, kí n lè débẹ̀, kí n sì lè tayọ, kí n lè ṣe ju iṣẹ́ tí ìwọ Olúwa ṣe nígbà tí ó ń bẹ láyé lọ. Ọlọ́run yóò sì san ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákún ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.